tó mú kí wa ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ a kú bí ojú ọjọ́ ṣe rí, a kú ọjọ́ méjì, bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sí. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù tá a rò pé bóyá kò sí mọ́. Ó wà o. Mo máa ń sọ nínú gbogbo àwọn fídíò mi pé tí a bá gbọ́ pé ẹnìkan, pé bàbá kan wà, àṣírí kan wà lọ́wọ́ ẹ̀ tí ń jẹ́ kìnìkan a ṣe àbẹ̀wò síbẹ̀. Bàbá a mọ ní tó bá ná wa láti fi gba àṣírí náà, láti rí i pé àṣírí náà àṣírí tó ń jẹ́ ni. Ìrìn àjò tí a rìn lórí àṣírí kan tí à ń pè ní àdó atọ́nà. Àwọn àdó kan wà, oríṣiríṣi làdó atọ́nà. Àwọn kan wà tó máa ń gbé sọ́wọ́ báyìí, tí wọ́n gbé sọ́wọ́ báyìí, tí wọ́n ní tó wáyé pé báyìí ni kó fẹ̀gbẹ́ lélẹ̀, kó ṣe gbá kó ṣàwò. Ẹni tó mú kíní yẹn lọ́wọ́ nìkan, mi ò nígbàgbọ́ ńbẹ̀ lọ títí, torí pé ẹni tó mú lọ́wọ́ nìkan ni ó yé pé bó ṣe rí ni. Ṣùgbọ́n ẹni tó bá ń wò yóò máa wò pé àbí ó ti ọwọ́ síta ni àbí kíní kan ni. Ṣùgbọ́n àwọn àdó kan wà tó yẹ pé ilẹ̀ ló máa ń wà, tí ó jò lọ tí ó jò bọ̀, tá a bá bi léèrè nǹkan tó sì jẹ́ pé gbogbo ohun tẹ́ bá bí, kì í sábà mọ́ dá o, gbogbo ohun tẹ́ bá bí òótọ́ ni, òótọ́ ni. Ní oṣù tó kọjá tó jẹ́ March ni ẹnìkan ló fọwọ́ tọ́ wa pé ibì kan, pé bàbá kan wà ní Jẹ̀bú níbì kan, wọ́n ṣàjúwe fún wa pé àdó kan wà tí bàbá yìí ń lò. Bàbá yìí ó sọ àdó yìí sílẹ̀ ni, yóò àwọn ìbílẹ̀ ìbéèrè, àdó yìí ó jò lọ yóò jò bọ̀. Àtìgbà náà ni mo ti ń wò pé bó la ṣe fẹ́ lọ, bó la ṣe fẹ́ lọ, kọ́lọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti lọ ní ǹjẹ́ òdì ìyàrún àbí ìjẹfà ní on the 16 ní oṣù karùn-ún. Tí mo fẹ́ fàyọ ní pàtó ni pé àdó yìí, adébẹ̀, a rí àdó yìí lóòótọ́, a rí bí àdó yìí ṣe ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni a rí bó ṣe ń ṣiṣẹ́. Ọlọ́run sì ní kí a bá ìdùnnú bàbá yìí pàdé, torí bàbá yìí ń jẹ́ kó yé wa pé òun ò sọ pé àdó yìí ó pọ̀ o, ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ òun tí wọ́n ń rí àdó yìí ni wọ́n ń sọ pé ó tún yàtọ̀, ó tún yàtọ̀, ó tún yàtọ̀. Pé bàbá tí àwọn gba àdó yìí lọ́wọ́ ẹ̀ tó fún àwọn ní àdó yìí, tó fún àwọn ní àdó yìí, Badagry níbi bàbá yẹn wà, wòlíì ni nígbà náà. Pé bàbá yìí ti kú tipẹ́. Bàbá sọ pé ṣe mọ àwọn àgbàlagbà, àdó yìí tẹ́ ẹ bá fi sílẹ̀, ẹ fi sílẹ̀ pẹ̀pẹ̀ ni. Gbogbo ohun tẹ́ ẹ bá wá bí léèrè yóò máa jó lọ, yóò máa jó bọ̀. Àdó atọ́nà ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹnì kó jó yóò jó, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹnì kó pòyì yóò pòyì, kì í ṣe pé mú lọ́wọ́ o, orí ilẹ̀ ni ó wà. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá, ibi tí kálukú bá rìn dé, wọ́n lẹ́ni tí òdòkó bàbá ẹlòmíì yóò ní kó sòkò tó dàbí ti bàbá òun. Àwọn nǹkan wà tó jẹ́ pé a ti sọnù nílẹ̀ Yorùbá tó sì jẹ́ nǹkan tó ń jẹ́ dọ̀la, yàtọ̀ sí àbámọ̀dá. Mírèkù làwọn kan máa ń wá kiri. Ọ̀rọ̀ ò lọ bẹ̀ lónìí, ṣùgbọ́n àdó yìí gangan la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo máa ń sọ nínú àwọn àṣírí tí mo ń fi sílẹ̀ pé àwọn iṣẹ́ kan wà, àwọn àṣírí kan wà tó jẹ́ pé àṣírí tẹ́ ẹ bá rí pé a code tàbí pé bóyá kinní kan, ibi táṣírí yìí ti wá, wọn ò fún wa ní àṣẹ. Ìmí ìwà tá a búra lé lórí kan tó fún wa, sáṣírí tá a bá wá búra lé lórí pé kò ní jáde síta láwà lọ́wọ́ máa fi síta, kò rí bẹ́ẹ̀. Pé àwa fẹ́ fílẹ̀ pé káwọn èèyàn mọ̀ pé nǹkan yìí wà ní, ṣùgbọ́n àní fílẹ̀ tán. Àmọ́ ń sọ ẹni tó wá pè wá lórí ẹ̀, àní dá lóhùn, torí pé àdéhùn tá a ti ṣe níbi tá a ti gba àṣírí yìí, dandan ni a gbọ́dọ̀ múṣẹ. Tá a bá ń ṣàdéhùn fún yàn pé àní fílẹ̀, tá a wá fílẹ̀, tẹ́nìyàn tó ní nǹkan míì lọ́wọ́ tó tún wúlò fún ọmọ Yorùbá nígbà míì, ẹ dákun sí tá a bá débẹ̀ sẹ́ yóò fún wa, kò ní fún wa, kò ní fún wa, kò ní fún wa rárá.
Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Àdó tí mò ń sọ yìí tí mo pè ní àdó atọ́nà, àdó atọ́nà tí ń jó. Kí lẹ bá mi wá? Wọn ò fún wa ní yọ̀ǹda o. Mo kàn fẹ́ ká mọ̀ pé oríṣiríṣi ni àwọn àdó yìí ló wà, àti pé tí mo bá fi sílẹ̀ sí orí channel mi, mo fi pamọ́ síbẹ̀, mo yẹ àwọn àkáǹtì mi kan wò níjọ́ wo ni, ẹ wò bí ṣe ó ti ń já. Ó túmọ̀ sí pé kí tá bá fi pamọ́ sí YouTube tàbí Facebook tí ọgbọ̀n ọdún ó wà ń bẹ̀, tá a bá ti ń rí tá à ń wò lámọ̀ rántí nǹkan tó kù. Àdó atọ́nà, kí lẹ bá mi wá? Mọ̀rìwò ara ọkọ̀ òkú, yóò ti yé àwọn ọ̀jọ̀gbọ́n, yóò ti yé ọmọ Yorùbá. Mọ̀jàlá pápá tán sun láti ọ̀nà jíjìn tó wá sòfófó nílé, ìmúùmúná, ẹni ọ̀gà tá ń pè ní ẹni agẹmọ. Mọ̀rìwò yìí ogún àtẹyọ̀ kan láwà, ìmúùmúná ogún àtẹyọ̀ kan láwà. A wá ya mọ̀rìwò yìí, a mú ìmúùmúná kan, mọ̀jàlá díẹ̀, ẹni agẹmọ díẹ̀, a fi sí, a ta ní kókó, a sọlẹ̀, bá a ṣe 21 nìyẹn. Tá bá wá ṣe kíní bẹ́ẹ̀ tán, a kó sínú apẹ. Ewé àbámọ̀dá tó padà, ewé àpadà tó padà 21, a kó lé lórí, a kó lé kókó tá a ta yìí, a kó lé lórí. Ṣé wà pẹ̀lú mi? A kó lé lórí, a fi àtàrí ajá kan a fi lé lórí, a jó tí ò gbọdọ̀ dé irú. Tá a bá ti jó tán, a wá wá ẹyin àkùkọ díẹ̀. Tá a bá ti mú ẹyin kíní àdó yìí, tá a bá ti mú ejò ògùn yìí, ó tún kù kíní tá a jó mọ́. So tá a bá ti wá jó tán, a mú àdó atọ́nà. Àdó atọ́nà yìí a ti rọ ẹyin àkùkọ díẹ̀, a rọ sí, a fọ, a rọ sínú àdó atọ́nà yìí, a rọ sínú àdó atọ́nà yìí tẹ́lẹ̀. Tá a bá ti rọ sí, a wá da ejò ògùn yìí, a dà sí, a rọ tí ó kún, a fi èdìdì. Inú èdìdì wo la fi dì? A wá fi dì. Tá a bá ti fi dì, a wá gbé àdó yìí síta. Tóòrùn ó máa pa, ó lè lọ́jọ́ mẹ́ta, even ó lè lọ́jọ́ méje. A máa kíyèsí tóòrùn yìí bá ti la báyìí láti gbé síta. Ó lè jẹ́ ijọ́ kẹta, àdó yìí ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, tá máa wò tí ó máa gbọ̀n, yóò máa gbọ̀n. Tóòrùn bá tọ̀ lára já, yóò máa gbọ̀n, torí yóò fa gbogbo ẹyin adìyẹ yẹn, yóò fa mu pátápátá tán, yóò wá máa gbọ̀n. Tí bá ti ń gbọ̀n, ó ti dóògùn. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá o, ó ti di kí ni mo pè, ó ti dóògùn. Níbi tí àdó yìí ṣe dé, tẹ́ bá gbéṣẹ́ kan lọ́wọ́, tẹ́ ẹ bá ń béèrè pé ǹjẹ́ nǹkan báyìí wà níbi iṣẹ́ yìí, yóò ní rárá. Tó bá wà níbẹ̀, tí ò bá sí níbẹ̀, yóò sọ pé ó wà níbẹ̀. Iṣẹ́ tẹ́ yẹ pé yín fúnra yín lẹ sí, kí a máa dárúkọ nǹkan báyìí sọ wà níbẹ̀, yóò máa sọ fún yín pé ó wà níbẹ̀, yóò máa sọ fún yín pé kò sí. Ṣé yóò ṣiṣẹ́, yóò máa sọ fún yín pé ìgbà wo lẹ́rìí ló, yóò máa sọ fún yín. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá o. 09072793348 òní nọ́mbà tẹ́ lè pè wá sí. 08061408254 07083907513. Tẹ́ bá ní béèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, lè tó ní béèrè nínú ni o, ẹ dákun, ẹ mọ̀ pé wá o, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni. Bàbá yìí ti reply yín, ìbéèrè pọ̀. Tábà wáyé ti reply yín, ẹ má fi ṣèbínú, ẹ dákun, á dáhùn béèrè yín, ó lè má jẹ́ kíákíá, ẹ má bínú. Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi, gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ follow wa ní page wa ní Facebook, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò. Ní
YouTube Ọmọ Gíẹ̀sì TV, ẹ bá wa subscribe sí YouTube channel wa. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Ọmọ Gíẹ̀sì TV à ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Àdó atọ́nà tó dájú òun lélẹ̀ tí àmúwálé ni. Ẹ ṣé.